37 ẹsẹ̀ 5 bíbélì wípé báyìí ni olúwa ọlọ́run wí fún egungun wọ̀nyí kíyèsí èyí ó mú kí ẹ̀mí wọ inú yín ẹ̀yin ó sì yè gbọ́n olúwa lẹ́nu mi gbogbo ìwọ tó ń gbọ́ mi lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì gbogbo ìṣòro ayé rẹ tó dàbí gbogbo ìyè kó wọbẹ̀ lọ lórúkọ bàbá tó máa tẹ̀mí wọn iṣẹ́ rẹ tó dàbí gbogbo ìyè kó wọbẹ̀ lọ ìgbéyàwó rẹ tó ti gbẹ lórúkọ Jésù ìsíyè Kristi ó yá kó wọbẹ̀ lọ lórúkọ Jésù àní ìrìn àjò ayé rẹ tó gbẹ lórúkọ Jésù ìyè Ọlọ́run kó wọbẹ̀ gbogbo ohun tó ti dòkú nínú ayé rẹ nígbà tá a bá sọ nípa gbígbẹ ohun tó dòkú nínú ayé rẹ kó di àyè ilé ọmọ rẹ tó di òkú ó yá kó di àyè lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì iṣẹ́ rẹ tó dòkú ó yá kó di àyè lórúkọ Jésù ìgbéyàwó rẹ tó dòkú ó yá kó di àyè ayé ọkọ rẹ tó dòkú tí ò lọ síwájú mọ́ ó yá kó di àyè ayé ìwọ ìyàwó tó dòkú tí ò lọ síwájú mọ́ ó yá kó di àyè lórúkọ Jésù gbogbo ìrìn àjò egungun gbẹ nínú ayé rẹ Ọlọ́run kó fi òpin sí lórúkọ Jésù ìyàtọ̀ òun rere kó wọnú ayé rẹ ọwọ́ ìṣeré Ọlọ́run kó wọnú ayé rẹ lọ ó yá lọ ṣe rere láti òní lọ ọ̀rọ̀ rẹ ò rí bákan náà mọ́ ògo ní orúkọ Olúwa Jésù Olúwa wa àmín.